gbọ́ mi dáadáa, ìwọ tó láǹfààní àti máa gbọ́ mi àti ìwọ tó láǹfààní àti máa share program yìí máa lọ ṣe rere lórúkọ Jésù Kristi. Nínú ọ̀sẹ̀ tá a mú lónìí, ìbànújẹ́ kì yóò bá ọ, kì yóò bá ọkọ rẹ, kì yóò bá aya rẹ, kì yóò bá àwọn ọmọ rẹ. Sáré lọ dá iṣẹ́ yìí wò. Ìwọ yóò sì rí ìbùkún lábẹ́ ọ̀sẹ̀ yìí. Lọ bu omi sínú ike kékeré kan, kó wá white paper kan kó kọ orúkọ rẹ sí, kó wá buyọ̀ sí, kó wá sọ sínú omi náà, kó wá máa mú ọwọ́ rẹ kó máa fi rú omi náà bọ̀. Ní ìwọ ọmọlúwàbí ní déédéé aago 2 òru, kó o sì gba àdúrà sí ní kíkan kó o béèrè gbogbo tó bá ń wù ọ́. Tó bá ti wá di àfẹ̀júmọ́ láì tí sọ̀rọ̀ sí ẹnì kankan, da omi yẹn síwájú ìta ilé rẹ. Ó rí ọwọ́ agbára, ó sì jẹ́rìí sí iṣẹ́ ìyanu Ọlọ́run nínú ọ̀sẹ̀ yìí. Orúkọ mi ni Aṣíwájú Fọládàírí. Fún àǹfààní ìwọ tó bá fẹ́ pè mí, 0816454